ṣe mí láàánú. Máa polówó rẹ̀, ọba tó ṣe mí láàánú. Máa gbókìtì rẹ̀. Ọba títí láyé. Ọba títí láyé. Ọba lórí ayé. Lórí ayé. Lórí ayé àtọ̀run. Ojú bàrẹ̀ o. Àkọ́dá ayé. Àṣẹ̀dá ọ̀run. Òkè lẹ́yìn tó nígbàgbọ́ bàbá mi ṣe. Makes me wonder, oh Baba. I wonder. Makes me wonder, oh Baba. I wonder. Why me? Oh, tún gbé mi sókè. Baba, why me? Oh, tún gbé mi sókè. Àríyá pèsè. Títí ayé máa gbé ọ̀gá. Àríyá pèsè. Títí ayé máa gbé ọ̀gá. Orí mi tí kò kọ̀ọ̀kan, ara mi tí kò kọ̀ aṣọ, ẹsẹ̀ mi tí kò kọ̀ bàtà, èmi ò yọ̀ ọ́ bàbá. Èmi máa ṣó, èmi àwọ̀, èmi máa ṣó, èmi àwọ̀. Gbogbo agbára wa èmi ní wọ́n ṣe èmi rí wọ́n ṣe èmi àwọ̀ rí èmi ní wọ́n ṣe èmi àwọ̀ rí ìwọ gbogbo agbára wa èmi ní wọ́n ṣe. Àtòkò lóde ojúkọ lórí ìgò bàtà gbólóhùn aṣọ ògbó lóṣù wa. Ìṣẹ́sí aṣọ èkìtì ògo kìkì ògo. Adé ògo lóde, ojókòó lórí ògo, bàtà ògo lóhùn, aṣọ ògo lóṣùgbọ́ra. Ìṣẹ́sí aṣọ èkìtì ògo kìkì ògo. Yóò dé ká yóò yọ ọba ọ̀run, yóò dé ká ní ó gbéga ní Olúwa ọba ọ̀run ní ó gbéga. Hallelujah. Ní ó gbéga ní Olúwa ọba ọ̀run ní ó gbéga. Ní ó gbéga ní Olúwa ọba ọ̀run ní ó gbéga. Hallelujah. Ògo ni fún Bàbá, àfijọ́ ìlú ní Ọlọ́run wa. Alààyè ni yóò ní ọwọ́ tirẹ̀. Hallelujah. Ògo ni fún Bàbá. Hallelujah. Ògo ni fún Bàbá, àfijọ́ ìlú ní Ọlọ́run wa. Alààyè ni yóò ní ọwọ́ tirẹ̀. Hallelujah. Ògo ni fún Bàbá. Orúkọ Jésù mẹ́rin mẹ́ta. Bàbá mo dá gbogbo yín padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé ṣe
ìwọ nìkan ṣoṣo ló yẹ láti mọ ìyìn láti mọ ìgbéga nítorí pé ìwọ kò gbé ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni lórí ayé mi ìwọ kò fi rẹ fèrè gbígbẹ́ lórí ayé mi ní gbogbo orin àjọ ṣe yìí mẹ́ta kan gba ọpẹ́ àti ìyìn mi àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣe mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣe nítorí pé ìwọ nìkan ṣoṣo ló ní ògo àti ìyìn ìwọ nìkan ṣoṣo ló yẹ láti mọ ìgbéga ìdí mo ti ń gbé orúkọ rẹ ga o fún gbogbo agbára fún gbogbo tóbi rẹ àti gbogbo wà láàyè rẹ lórí ayé mi nítorí pé ìwọ kò pé ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni ìwọ kò pín rẹ pẹ̀lú èrè gbígbẹ́ àìlórí ọ̀rọ̀ ayé mi ní gbogbo orin àjọ ṣe yìí lórí gbogbo tí ń ṣe tèmi ilé ìgbà àtọ̀dọ̀ mi àti àtàwọn ọmọ lórí gbogbo tí ń ṣe iṣẹ́ ọ̀sẹ̀ ìṣòro ọjọ́ ìbílẹ̀ àwọn onígbà gbogbo Olúwa ògo ní forúkọ rẹ bàbá mi mímọ́ èyí ní forúkọ Ọlọ́run àtòbí jùlọ nítorí pé ìwọ tó ní gbogbo ògo ìwọ tó ní gbogbo yìí ìwọ lọ́ba tó gba gbogbo ògo tó gba gbogbo yìí ìwọ lọ́ba tó gba gbogbo ọlá tó gba gbogbo ìgbéga ìwọ lọ́ba tó fi tí ó bá tagbára àti àjùlọ rẹ nígbà gbogbo ìwọ sọ gbogbo tí ń ṣe àìní agbára òkùnkùn àti ìjọba òkùnkùn ìyè àti ẹbọra àti òòṣà àti gbogbo pátá ọsọ wọn di òkú ọsọ wọn di àtẹpá ọsọ wọn di lọlọlọ àní ní ojú ọ̀nà mi àìní lórí àjò mi ní gbogbo àyíkáta gbogbo ibikíbi kí yóò kú ilé dé Olúwa ògo ní forúkọ rẹ bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o ẹni fún títóbi rẹ fún agbára rẹ àti fún jẹ́ ìwà láàyè rẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo àì nínú ayé mi nínú gbogbo tí mo ń ṣe àì nínú ayẹyẹ tó yàwó mo nínú gbogbo tí ń ṣe tẹ̀ ń bá pátá àì nínú wọlé nínú jẹ́rìí àti ìrìnàjò bá gbogbo èyí fún pẹ́tọ́ gbogbo lórí sókè àì láti mọ jẹ́ kí gbogbo ògo yìí kọ́ jẹ́ tirẹ̀ láti mọ pa gbogbo àwọn tí ń ṣe bọ́ra àti ẹ̀bọ́ra àti òyò àti òòṣà gbogbo àti ègbó ìgbà àti gbogbo agbára má jẹ́ mi gbogbo láti mọ pa àwọn ẹlẹ́dùn mọ́ wípé àní ìwọ nìkan sọ ológo tó ní ògo Olúwa ó ṣe bàbá mo ká lórí àṣẹ ọ mo yàn ológo mo fọ bẹ́ẹ̀ àtòkò fún ọkọ̀ títí èmi ọmọ yọrí sí máa ń gbogbo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. alọ́ka nínú ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn Jòhánù ìhìnrere ti Jòhánù orí ìkẹta aka ẹsẹ̀ ìkẹta dé ìkeje ìhìnrere ti Jòhánù orí 3 ẹsẹ̀ 3 dé 7 mo bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. Jésù dáhùn ó sì wí fún pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ bí kò ṣe pé a tún ènìyàn bí òun kò lè rí ìjọba Ọlọ́run. Níkódómù wí fún pé a ó ti ṣe lè tún ènìyàn bí nígbà tí ó di àgbàlagbà tán ó wá lè wọ inú ìyá rẹ̀ lọ nígbà kejì kí a sì bí. Jésù dáhùn wípé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ bí kò sí pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn òun kò lè wọ ìjọba Ọlọ́run. Èyí tí a bí nípa ti ara ara ni èyí tí a bí nípa ti ẹ̀mí ẹ̀mí ni kí ẹnu kí ó má ṣe yà yín kí ó má ṣe yà ọ́ nítorí mo wí fún ọ pé a kò lè ṣe aláìtún ènìyàn bí. Amen. Kọ́ má ṣe yà ọ́ lẹ́nu kọ́ má ṣe yà mí lẹ́nu kọ́ má ṣe yẹ ẹnì kankan wá lẹ́nu wípé nítòótọ́ àti ní òdodo a kò lè ṣe ká mọ́ tún ènìyàn bí. Ẹni tí a kò tún bí kò sí ètí fún ní ìjọba Ọlọ́run. Kóhun gan kọ́ gbàdájú wípé kí ni ní ti ìjọba Ọlọ́run ó ti fẹ́ẹ̀lì. Ìyẹn jẹ́ number 1. Ẹni tí a bá ti fẹ́ẹ̀lì nípa ti ìjọba Ọlọ́run ó gbọ́dọ̀ mọ̀ dájú wípé kí ni òun ò sí lára àwọn tí ibẹ̀ lábẹ́ ààbò àti ìṣàkóso Ọlọ́run. Ìyẹn jẹ́ number 2. Ẹni tí a kò tún bí kò sí àní tàbí ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ kó yé òun gangan dáradára ó gbọ́dọ̀ mọ̀ dájúdájú wípé kí ni òun ò lè bọ́ láíláí lábẹ́ tí jẹ́ ègún èpè májẹ̀mú ọ̀ràn bẹ́ẹ̀ ni kò sì lè bọ́ lọ gbogbo tí ń jẹ́ ọ̀tá àti àwọn ẹ̀ka ènìyàn. Nítorí tó wá dàbí rẹ̀ ni wípé kí ni kò lè lè bá kò ti lè gbà padà gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ògo rẹ̀. Amen. So
láti jẹ́ ẹni tí yóò lè bá, tí yóò gbà padà, tí yóò gba gbogbo, tí yóò lè bá, tí yóò kọlù, tí yóò sì gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ ògo rẹ̀, ìpín rẹ̀ àti gbogbo tí a ti jí lọ nínú ayé rẹ̀ padà, tí yóò sì rí gbogbo wọn lò láì mú ìnira kankan dání ní ayọ̀ àti ní àlàáfíà, tí gbogbo ìgbà ayé rẹ̀ yóò sì jẹ́ kí ìgbà ayé tó kún fún ẹ̀rí rere ní ojoojúmọ́. Ọgbọ́dọ̀ jẹ́ ni àtúnbí. Nìdí ni wípé kí ni, lákọ̀ọ́kọ́ náà ọgbọ́dọ̀ jẹ́ ni tí ó wà lábẹ́ àkóso, ìdarí, ìtọ́ni àti ààbò Ọlọ́run. Kò sí ṣeéṣe fún ènìyàn láti wà lábẹ́ ìdarí, ààbò àti àkóso àti ìdarí Ọlọ́run láì jẹ́ wípé ènìyàn bá di àtúnbí. No, kò lè ṣeéṣe. Tó bá sì di àtúnbí, ó lè wà lára àwọn tó jẹ́ wípé kí ni yóò ní àkọsílẹ̀ ní ìjọba Ọlọ́run wípé ayé rẹ o àti ṣe kí ni o àti pèsè sílẹ̀. Tó túmọ̀ sí wípé o ní àyè ní ìjọba Ọlọ́run. Olórí ṣe kọ́ yẹ pé lóòótọ́ Jésù ti gòkè lọ sọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó wí wípé kí ni, èmi lọ sí ọ̀dọ̀ bàbá mi láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Nítòótọ́ ìbámọ́ ṣe bẹ́ẹ̀ ni èmi kì bá ti lọ. Jésù ti lọ pèsè àyè sílẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa nítòótọ́, ṣùgbọ́n nígbà tí ó bá ti dàtúnbí, àyè tí Jésù lọ pèsè sílẹ̀ yẹn yóò padà di ti ẹlòmíì, kí wọ́n tiẹ̀ bẹ́gilé pátápátá wípé nígbà tó ti jẹ́ wípé kí ni ó ti kọ̀ láti di àtúnbí, so àyè rẹ̀ wọ́n padà fagilé tẹ́ pé kò ní sí níbẹ̀ mọ́, ṣùgbọ́n tí wọ́n wà tí wọ́n àtúwá kọ́ títí ẹlòmíì sí àyè yẹn, nítorí pé lọ́dọ̀ Ọlọ́run kò síbi kankan tí wọ́n ń ṣòfò. So ìwọ tó sì di àtúnbí tí ò ní àyè ní ìjọba Ọlọ́run, wá sọ fún mi báwo lo ṣe fẹ́ jàjàbọ́ láti lè lé wọn bá, láti lè kọlù wọn àti láti lè gba ẹ̀tọ́ rẹ padà. Nítorí pé kí ni, àwọn tí a bá ń fà, tí a bá ń pò, tí wọ́n bá wá tí wọ́n fẹ́ gbà, tí wọ́n fẹ́ gbọ́ yìí, kìí ṣe àwọn tó jẹ́ wípé kí ni ayé máa ń fi ojú rí, táyé sọ pé ayọ̀ ìkókò, àbí á lọ sọ pé á lọ kó bọn, àbí á sọ pé á lọ ya àdá láti mọ̀ bájà. Àwọn tó jẹ́ wípé kí ni àti inú ẹ̀mí ni wọ́n ti bá wa ń fà, àti inú ẹ̀mí ni wọ́n ti ń já ènìyàn lólè, àti inú ẹ̀mí ni wọ́n ti kó ògo àwọn ènìyàn lọ, àti inú ẹ̀mí ni wọ́n ti gbàtọ̀wọ́ ènìyàn, àti inú ẹ̀mí ni wọ́n ti bà ẹsẹ̀ àwọn ènìyàn jẹ́, àti inú ẹ̀mí ni wọ́n ti já ẹ̀mí àwọn èèyàn lógodò, àti inú ẹ̀mí ni wọ́n ti gẹ̀mí àwọn èèyàn kóró, àti inú ẹ̀mí ni wọ́n ti ṣe gbogbo iṣẹ́ ibi tí wọ́n ṣe máa yé ènìyàn. Gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ya wèrè yẹn, tí ó ṣe pé wèrè tó wá fún láti, tí ó ṣe àìsàn lásán, tó yẹ pé àtọwọ́ àwọn ènìyàn ni, kì í ṣe pé wọ́n lọ bóńtàn wọ́n sì lù ní pópó lórí tó fi ya wèrè. No, àti inú ẹ̀mí wọ́n ti tẹ ènìyàn lọ́fà tó fi ya wèrè. Amen. Gbogbo àwọn tẹ́ẹ̀rí tẹ́ pé kí ni iṣẹ́ wọn dojúrú tí wọn ò rojú ṣiṣẹ́ mọ́, àwọn tẹ́ pé iṣẹ́ wọn lọ dédé tẹ́lẹ̀, tẹ́ pé wọ́n ka mílíọ̀nù ní gbogbo wákàtí lójijì àfi wáwó wọ́n bá dé nítorí kí ni tó ń tọrọ jẹ. Kìí ṣe pé àwọn yẹn wọ́n lọ dà kan sílẹ̀ nínú ṣọ́ọ̀bù wọn, kìí ṣe pé wọ́n lọ ṣe kí ni, wọ́n lọ lé àwọn kọ́sùmọ̀ pé bẹ́ẹ̀ tó lé àjẹ́ pé káwọn kọ́sùmọ̀ mọ́ dọ̀dọ̀ wọn mọ́. Àti inú ẹ̀mí ni wọ́n ti ṣe kí ni, wọ́n ti ṣiṣẹ́ ibi tí wọ́n ti rán ọ̀fà sínú iṣẹ́ àwọn ènìyàn. Iná lọ fa ìjábọ̀ tó fi rí pé tí wọ́n fọ́ sọ béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi, Olúwa fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́. Nítorí pé kí ni àwọn yẹn tí wọ́n bá ṣiṣẹ́ wọn nínú ẹ̀mí yẹn, wọ́n lè kí wọ́n ṣiṣẹ́ kí wọ́n fi kankan yí ọ lára, ó ti ṣe kí wọ́n fi kankan bù ọ lójú, ó ti ṣe kí wọ́n kí ni bẹ́ẹ̀ ṣe pé kí wọ́n ṣe àmì kan sí ọ lára. So àmì yẹn gbogbo àwọn tí wọ́n bá ti wá sí kí ni, tí wọ́n bá ti wá sọ̀dọ̀ tán, wọ́n mọ̀ rí àmì yẹn ní àwọn tó bá ti jẹ́ èèyàn gidi tí wọ́n fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ àbí tí wọ́n fẹ́ ṣe lóore. So tí wọ́n bá ti rí àmì yẹn, kí ni wọ́n ṣe, wọ́n padà wọ́n sọ pé ẹni táwọn wá kọ́ ẹlòmíì ìwọ́n fi ìbòjú bo ni débi wípé kí ni àwọn èèyàn ò rí náà rí. Ẹlòmíì wọ́n bu ọjà rẹ̀ ni, ṣùgbọ́n wọ́n mọ̀ wò wípé ọjà ń wà ní gbangba títì. Mọ̀ fún wọn sọ fẹ́ lòmíì wípé oyin yẹ̀yẹ́ lẹ́lòmíì, oyin yẹ̀yẹ́ kí ni mo pè é, oyin yẹ̀yẹ́ lẹ́lòmíì. Yọ́ mọ̀ sọ pé òun fẹ́ mú ibi tó bọ́ sí gbangba dáadáa, tó jẹ́ pé òun fi lè mọ pa owó púpọ̀. Bọ́ sí gbangba bíi kí ni, tí àwọn ẹni ìkànnì, àwọn ẹni bíbúrí, àwọn sátẹ́lì àtijọba òkùnkùn, àwọn ìgbó ìpè àti májẹ̀mú òkùnkùn àti májẹ̀mú ọ̀rẹ́ ni, tí wọ́n bá bo ọjà, tí wọ́n bá bo ọjà rẹ̀ àti iṣẹ́ rẹ̀ àti wọ gẹ́gẹ́ mọ́lẹ̀, kò sí kọ́lá kọ́ wà láàrin títẹ̀ nìkan kò ní rí náà rí ọdẹ bí pé wọ́n yàdọ̀ rẹ̀. Ìwọ lọ́kàn mọ́ rí pé ṣọ́ọ̀bù rẹ̀ kún, ọjà rẹ̀ kún. So èyí tó mo sọ pé sọ ẹ bèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi kí Olúwa kó fi wẹ̀ mí mọ́, kó Olúwa kó sì fi sọ mí di mímọ́, kí gbogbo tí ń ṣe ohunkóhun tí ń ṣe àmì àtàkùn kókó lára wa. Ṣùgbọ́n gbogbo wọn yìí kò lè jẹ́ ṣe láti pé ìwọ gọ́gọ́ fúnra rẹ̀ ọba di àtúnbí. Kí ni tó sọ? Ó ní lóòótọ́ ni mo wí fún ọ pé bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Yẹ́nì pé tá
a bá tún ọ bí ò lè rí ìjọba Ọlọ́run. Ìtọ́ máa ń sọ fún èmi àti ẹni tọ́lọ́run fẹ́ kí èmi àti ẹ ká mọ̀ ní wípé kí ni láti jẹ́ alágbára, láti jẹ́ aṣọ tó dáṣẹ́gun lọ, láti jẹ́ ẹni tí ó pọ̀ ní ipá, ọgbọ́n, ìmọ̀ àti òye àti ìmísí Ọlọ́run alààyè, láti jẹ́ àpáta ìdìgbòlù nínú Ọlọ́run, láti jẹ́ iná ajónirun àti àrá ajónirun nínú Ọlọ́run, láti mọ ohun gbogbo tí ń jẹ́ ègún, èpè àti májẹ̀mú àti ọ̀tá àti gbogbo òkùnkùn gbogbo run. Agbọ́dọ̀ jẹ́ ẹni tó lépa ìjọba Ọlọ́run. Agbọ́dọ̀ sí kíni? Agbọ́dọ̀ jẹ́ ẹni tó lépa ìjọba Ọlọ́run ní gbogbo ìgbà, ní gbogbo rèdórè. Nípa lílépa ìjọba Ọlọ́run yìí, òun ni yóò sọ wá jẹ́ ẹni tí ó ní ìtara láti lè jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àtúnbí, ìyẹn láti jẹ́ ẹni tí ó di àtúnbí. Nítorí pé kíni, ẹni tó bá ń lépa ìjọba Ọlọ́run ó di dandan kó bẹ̀rẹ̀ sí rìn nínú òfin àti àṣẹ àti ìlànà ti Ọlọ́run. So nígbà tá a sọ pé kéèyàn kó di àtúnbí, kìí ṣe pé gẹ́gẹ́ bí ìbéèrè Níkódémù, kìí ṣe pé ènìyàn tó ti dàgbà tán yóò tó padà lọ wọnú ìyá rẹ̀ tí àtúnbí, no. Ṣùgbọ́n ohun tí sọ ni wípé kíni, kí ni àwọn ìwà jákujàku tí ń bẹ ní ọwọ́ rẹ, kí ni àwọn ìwà jákujàku tí ń bẹ ní ọwọ́ mi, kí ni àwọn ìgbé ayé tí òfògo fọ́lọ́run tó ń gbé, tí mò ń gbé, ẹnì kọ̀ọ̀kan wa kọ́ lọ wú ti gbogbo kó sì lọ kó dànù, kó sì dáná sun wọn láì kú síbi kankan. Òun tá à ń sọ nípa àtúnbí, kí ni àwọn nǹkan tó gbójúló tó gbẹ́kẹ̀lé, kí ni àwọn nǹkan tí òfin ṣe agbára èyí tí kò ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, òtítọ́ àti òdodo ọ̀rọ̀ Ọlọ́run àti òtítọ́ àti òdodo ìwà láàyè Ọlọ́run àti Jésù Kristi. Tètè lọ mú gbogbo ẹ̀, lọ rù wọ́n dànù, kọ́ dáná sun wọn. Ìtọ́ dàyè pọ̀ yẹn tètè bàjẹ́ pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi. Ó ní pé tó bá ti ṣe lè kó wá bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé tó wù Ọlọ́run, bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe ìbàlájà láàrin ìwọ àti Ọlọ́run, kí n ṣàtúnṣe ìbàlájà láàrin èmi àti Ọlọ́run, kí wá bẹ̀rẹ̀ sí ṣe gbogbo gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́, kí wọ́n náà bẹ̀rẹ̀ sí ṣe gbogbo gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́, gẹ́gẹ́ bí àti ń bábọ̀ láti ilẹ̀ wa, kí wọ́n bẹ̀rẹ̀ sí gba ìdarí àti ìtọ́nà Ọlọ́run. Kọ́ ni pé Ọlọ́run ló ń jẹ́ni tí ó ń sọ fún ọ ohun tó yẹ kó ṣe àti ohun tó yẹ kó ṣe, ibi tó yẹ kó wà àti ibi tó yẹ kó wà, kọ́ wá mọ̀ wà níbi gbogbo tọ́nà bá ní kó wà, kó sì mọ̀ ṣe gbogbo gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe ní kó ṣe. Ìgbà yìí ló tó jẹ́ àtúnbí, ìgbà yìí ló tó dẹni tó lépa ìjọba Ọlọ́run. Kò sí tàn síbẹ̀, ó sì pọ̀, ṣùgbọ́n agbo tí ń lé wa lárí náà ní kókó. Ṣùgbọ́n ìtọ́sẹ̀ kókó ni wípé kí ni, níwọ̀n bá àkókò tí àgbà yìí, ẹ jẹ́ ká mọ̀ bá àgbà bẹ́ẹ̀, nítorí pé àìní àkókò púpọ̀. So ọgbọ́dọ̀ rí wípé kí ni, ó lépa ìjọba Ọlọ́run nípa kíkíyèsí òfin, àṣẹ àti ìlànà Ọlọ́run. Ọgbọ́dọ̀ mọ gbé ìgbé ayé nípa ṣe kí ni, nípa jíjókòó, nípa dídúró, nípa níwà nígbà gbogbo níbi tí Ọlọ́run bá ti yàn fún láti kí ni o, láti wà. Ibi tó bá ti ní òun ọgbọ́dọ̀ lọ níbẹ̀, mọ́ sí kí ni o, mọ́ dé bẹ́ẹ̀. Àyíkó tó bá ti ń ṣe léyìí, ó ti di ẹni tó lépa ìjọba Ọlọ́run. Tọ́ka ìṣẹ́ tó lépa ìjọba Ọlọ́run, ó ti wà lábẹ́ àkóso, ìdarí, ààbò àti ìyapa Ọlọ́run alààyè. Tọ́ka ti wà lábẹ́ ìdarí àti àkóso àti ìyà àti ààbò Ọlọ́run alààyè. Ó ti wà lára àwọn tí ó ń jẹ́ ẹni tí Ọlọ́run fi mọ̀nà, tọ́lọ́ ń dì lọ́wọ́ mú káàkiri láti mọ mú rìn káàkiri, kọ́ mọ́ bá ṣe sọnù, kọ́ bá ṣe bọ́wọ́. Tọ́ka ti wá rí bẹ́ẹ̀, ó ti di iná, àrá àti àpáta ìjìgbòlù nínú Ọlọ́run láti mọ kọlù, láti mọ jórun àti láti mọ lọ̀lúlú gbogbo tí ń ṣe ibi àti búburú àti òkùnkùn tí ó lè mọ wà lójú ọ̀nà rẹ̀. Kọ̀ wá tán síbẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ó di ẹ̀rù àti ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ńlá èyí fún gbogbo ẹni tí ń ṣe àwọn ẹni bí ẹni búburú, àwọn ẹni òkùnkùn. Ìtọ́jú pé ó kọ̀ rẹ lásán gangan, ò ní ṣetán àti gbọ́ débi pé wọ́n sọ pé àwọn fẹ́ rí ìwọ gangan. Kò síbi tó dé láyé tí wọ́n bá ń bẹ níbẹ̀, ó rí pé gbogbo wọn wọ́n mọ̀ tó ara, wọ́n mọ̀ sọ ara. ẹlòmíì wọ́n sá eré àsáwọgbó, ìjẹ́ pé kí ni ẹsẹ̀ wọn kò ní balẹ̀, wọ́n gbàgbé wọn torí pé wọ́n gangan fúnra ara rẹ̀. Ó ti di iná àti ara àtàpàdà dùgbòlù. Ìyẹn jẹ́ number 1. Number 2, ó ti jẹ́ pé kí ni akiri ọlẹ́nu, akiri náà, akígbógun sí, akídénà di, akíbá bínú, akísọ̀rọ̀ òdì sí, nítorí pé kí ni Ọlọ́run ní agbára àti àṣàṣojì rẹ, iná ẹ̀mí mímọ́ rẹ àti ìtọ́ni àti ìkọ́ni àti ààbò rẹ àti bẹ́ẹ̀ pé ìgbàlà rẹ. Ìyẹn nìkan wá tó kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yọ́ abẹ́rẹ́ sí wá sí mi tó sọ wípé kí ni, gẹ́gẹ́ bí òkè láti yí àwọn gẹ́gẹ́ bí òkè láti rí Jerusalem ká, bẹ́ẹ̀ ni náà ni Ọlọ́run yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká. So nípa báyìí ó rí wípé kí ni, ọmọ ilé gbogbo wọn bá láì ṣe làálàá, láì sáré kí pẹ̀lú gbogbo agbára, ọmọ ọ̀rọ̀ ayé fọdáfọdá báyìí, ó sì mọ lé wọn bá, ó sì mọ gbá wọn mú, ó sì mọ kọlù wọn, ọmọ já wọn wẹ́wẹ́, ọmọ tẹ̀ wọn pa, ọmọ dáná sun wọn. Gbogbo tí a ti jí ọ nínú ayé rẹ, gbogbo tí a ti kọ́ lọ nínú ayé rẹ, gbogbo òkú rẹ ni, gbogbo tí a ti fi tàtàrí kéré gbà, gbogbo ẹ̀pọ̀ bátá, ó gba gbogbo ẹ̀ padà láì kó ẹyọ kan. Kìí ṣe pé ó gba gbogbo ẹ̀ padà nìkan ní gbogbo tí a jí lọ nínú ayé rẹ, ó tún gba tèlétèlé. Kìí ṣe pé ó gba tèlétèlé nìkan, títí àwọn ìran ìṣáájú èyí tó ti kọjá lọ nínú ìran rẹ, ìjẹ́ pé wọn ò rí tí wọ́n gbà yẹn, ó tún gba títí wọn mọ́ ti jẹ, nítorí pé ara àwọn ogun
tó tọ́ sí ọ ní gbogbo wọ̀nyí ṣe. So ìdí tó jẹ́ pé kí ni ó ṣe pàtàkì fún èmi àti ẹ láti jẹ́ni tó ń lépa ìjọba Ọlọ́run. So láti mọ lépa ìjọba Ọlọ́run a gbọ́dọ̀ jẹ́ni tó di àtúnbí. Láti jẹ́ni tó di àtúnbí a gbọ́dọ̀ jẹ́ni tó ń pa gbogbo ìwà pálapàla, ìwà búburú, ìwà jákujàku jọ̀hún, a gbọ́dọ̀ jẹ́ni tó pàtì. Ká gbé ìwà tuntun wọ̀ nítorí pé kí ni ẹni tí ò di àtúnbí kò sí lára àwọn tí a sì kí ni tàbí nípa omi àti ẹ̀mí mímọ́. Ẹ̀gbọ́n Jésù sọ ni ó ní bí kò ṣe wípé kí ni nítòótọ́ ni mo wá orin tí èrè. Jésù dáhùn ó wí pé lóòótọ́ ni mo wí fún yín, ni mo wí fún ọ, bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí baptisi, a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. So bí ó ṣe pé a bá fi omi àti ẹ̀mí baptisi rẹ, bí kò ṣe pé a bá fi omi àti ẹ̀mí baptisi mi ìlè wọ ìjọba Ọlọ́run, ní ọba tí ìbá ti sí lára àwọn tó lè wọ ìjọba Ọlọ́run, ó túmọ̀ sí wípé kí ni èyí sí lára àwọn tó lè lé bá, tó sì lè kọlù, tó sì lè gbàdégbà padà. Nítorí pé kí ni kò sí agbára kankan tí mo lè fi gbà padà, kò sí agbára kankan tí mo fi lé bá mọ́. Ṣùgbọ́n tí mo bá ti gba tí máa ṣe di àtúnbí nípa omi àti ẹ̀mí, á rí pé màá di alágbára. Tó bá ti di àtúnbí nípa omi àti ẹ̀mí, ní pé ta tuntun ọbí ta tuntun bí nípa omi àti ẹ̀mí, ẹnì kankan wa á di alágbára ńlá. Ìjọba pé kí ni a mọ̀ lé wọn bá, akálukú ọmọ kọlu àwọn títí ẹ̀, kálukú sì mọ̀ gba ètò àti ìpínlẹ̀ padà, gbogbo nta ìjọba pátá yóò sì padà tẹ̀ lọ́wọ́. Abálájọ tó sọ wípé kí ni ẹ kọ́kọ́ mọ̀ lépa ìjọba Ọlọ́run náà, gbogbo ìtókù làwọn fi kún fún yín. Ètò túmọ̀ sí wípé kí ni kìí ṣe ohun tí ó jẹ́ ògo yẹn, ìgbéga yẹn, ẹ̀tọ́ rẹ, ìrẹ́rẹ́rẹ́ tí a jí lọ yẹn ní ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ lè bá èyí lọ gbọ́dọ̀ mọ lé pàtí gbà padà. Ṣùgbọ́n ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ mọ lé láti ṣe kí ni láti gbà padà tí ó gbọ́dọ̀ bọ́ sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ òun náà ní ìjọba Ọlọ́run. Ìjọba Ọlọ́run náà sì ni ó ti dán fún ọ kó di àtúnbí. Ìwọ tó jálá ìgbọràn ọgbọ́dọ̀ yí padà nínú ìgbé ayé àìgbọràn rẹ. Ìwọ tó jó onírèkúnrin ọgbọ́dọ̀ yí padà nínú òrèkúnrin rẹ. Ìwọ tó jó onírọ́ ọgbọ́dọ̀ yí padà nínú ìwà irọ́ rẹ. Ìwọ tó jẹ́ oníṣẹ́ bí ìka ènìyàn ọgbọ́dọ̀ jáwọ́ nínú gbogbo ìwà ìka yẹn, ìwà ibi yẹn. Ìwọ tó jẹ́ abátọ́mẹ́ni kejì jẹ́ ọgbọ́dọ̀ jáwọ́ nínú gbogbo nǹkan wọ̀nyí. Lórí pé ìgbà yìí ló tó di àtúnbí. Yẹ pé nígbà tó bá jáwọ́ nínú gbogbo àgbèrè, panṣágà, olè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ọ̀mùtí, ẹ̀mí a kò ṣe kàtàn, gbogbo tí ń jẹ́ nǹkan tí ò dáa tó bá ti ń ṣe ọgbọ́dọ̀ jáwọ́ lọ. Nígbà tó bá jáwọ́ nínú rẹ̀ ọwọ́ àpadà sí ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run ara yìí, gẹ́gẹ́ bí ìlànà àti òfin Ọlọ́run ara yìí. Wọ́n di nígbà tó máa ń ṣe ìgbà ẹni tó di àtúnbí. Tó bá ti di àtúnbí tán, ìgbà ẹni tó di ẹni tó ṣe kíni tí ó ní àyè ní ìjọba Ọlọ́run. Tó bá ti di ẹni tó ní àyè ní ìjọba Ọlọ́run, ìgbà ẹni tó di ẹni tí yóò mọ̀ pọ̀ ní ipá àti agbára àti ìmísí Ọlọ́run ara yìí. Ètò túmọ̀ sí wípé ó di ẹni ẹ̀mí, àǹfààní àti ṣe tara kò sí mọ́. Nítorí pé kíni gẹ́gẹ́ bí Jésù sọ, ó ní àìbẹ̀rẹ̀ ti pé ó ní gbogbo tí ń ṣe ti ara ni. So ó kò nínú ara, gbogbo tí ń ṣe tara òun náà ní irọ́ pípa, olè àti bẹ́ẹ̀ lọ. Lákàtúndì àkókò wa ni mo fi ń sáré báyìí, ẹ mọ́ bínú. So ohun tí mo fi fàyọ ni wípé kí ni kúrò nínú gbogbo tí ń ṣe tara, bọ́ sínú gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Ìdí lẹ́bi tí mo fi fẹ́ràn ká mọ gbàdúrà lọ́pọ̀lọpọ̀ nípa ẹ̀mí mímọ́ àti agbára láti lè kúrò nínú gbogbo tí ń ṣe tara. Nítorí pé tó bá ti lè gba agbára ẹ̀mí mímọ́, ìmísí ọgbà àti màtí Ọlọ́run sínú ayé rẹ̀ àti fi ohun tí ń ṣe tara rẹ̀ yóò nira. Ohun tí ń ṣe tara náà ni wípé kí ni kí èèyàn mọ rere kùnrin, kí ọmọ wàkíwà, kí ọmọ ní ìtara àti àdúdúdùn láti mọ wà níwájú Ọlọ́run. Nítorí pé kí ni èyí ni ó lọ pé lọ jẹ́ èrè fún Sátánì, ní mọ́ mú kí Sátánì kó ní agbára àti ipa lórí ayé nìyẹn. So Sátánì ìmọ̀ mú kí èèyàn di ẹni alálágbára láti mọ nínú nípasẹ̀ eléyìí. Ṣùgbọ́n tó bá ti kó nínú tara, tó bá ti wà nínú ẹ̀mí, Sátánì kò lè ní pàtàgbà lórí ayé rẹ̀ láti sọ di ọ̀lẹ níwájú Ọlọ́run, láti sọ di ọ̀lẹ nípa kíkà, nípa kẹ́kọ̀ọ́, nípa jíjùrù, nípa sísọ̀rọ̀ náà Ọlọ́run, nípa yíyin Ọlọ́run. Lórí pé tó bá ti kó nínú tara, tó bá ti jẹ́ ní títẹ̀ mí, ìgbà gbogbo láyò lọ́mọkún láti mọ iye Ọlọ́run, ìgbà gbogbo láyò lọ́mọkún láti mọ rántí òfin àti àṣẹ Ọlọ́run, ìgbà gbogbo láyò lọ́mọkún láti mọ fẹ́ gbọ́ ohùn Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run ara yìí, ìgbà gbogbo láyò lọ́mọkún láti mọ lépa ìjọba Ọlọ́run àti láti mọ wá bóun ló ti di ẹni ìjọba ọ̀run. Ìgbà gbogbo láyò lọ́mọkún láti mọ jìnnà sí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ àti wà búburú. Ìgbà gbogbo láyò lọ́mọkún láti mọ wà nínú gbogbo tí ń jẹ́ ire. Nítorí bá jẹ́ bàbá rẹ̀ ni wípé ìgbà gbogbo láyò lọ́mọkún láti mọ jẹ́ iyọ̀ àti ìmọ́lẹ̀ fún gbogbo ènìyàn nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. So tó bá ti wá ń ṣe léyìí, ó rí wípé kí ni kò sí tàbí ṣùgbọ́n rárá bó ti wù kó kéré mọ́tò lọ́rọ̀ rẹ̀, ọmọ ilé wọn bá
ọmọ kọlù wọn ó sì mọ gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti pín àti ògo rẹ̀ padà ó sì mọ rí wọn lò ọwọ́ àmọ̀pọ̀ ní àlàáfíà àti ẹ̀mí gígùn ìgbéga àti ìrọ̀rùn nítorí pé kí ni Ọlọ́run Jésù Kristi ẹ̀mí mímọ́ àwọn olókùn tí wọ́n mọ ṣàkóso ayé rẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ láti mọ ṣe gbogbo kò ní sí ní pé ìwọ nìkan mọ́ so fún ìṣe yìí Ọlọ́run sọ fún wa lónìí èmi àti wípé kí ni ká jẹ́ ni tí ó di àtúnbí pátápátá di àtúnbí kẹ́mi ní ó di àtúnbí ẹnì kọ̀ọ̀kan wa ká di àtúnbí nínú ìrìn àjò ayé wa ká lè bàjẹ́ ní ìjọba Ọlọ́run àlebẹ̀jẹ́ ká mọ ilé pàjẹ́ bọ́ lọ́rùn ohun kan tí mo tó fẹ́ ká dì mí tó ṣe kókó ẹ mọ̀ gbọ́ tí Jésù ó ní lóòótọ́ ẹni pé màá tó tẹ̀síwájú ó tún ní lóòótọ́ tó túmọ̀ sí wípé kí ni kò sí ọ̀nà àbújá lọ́nà pé gẹ́gẹ́ bí mi sì máa sọ pé ọ̀nà àbújá ń bẹ o fẹ́ni tó bá mọ̀ pé òun bá lágbára so kì í ṣe dandan kọ́ ibi tó gba gun ọpẹ́ òun kì í ṣe dandan kọ́ gbàbẹ̀ sọ̀kalẹ̀ ò lè bẹ́ tó bá ní ibi tó gba gun kì í ọ̀fẹ́ gbàbẹ̀ sọ̀kalẹ̀ ò lè bẹ́ tó bá kàn bẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ lẹ́yìn rẹ̀ nìkan lèmi ọmọ tó bá kàn lápá tọba kan lórí náà ṣùgbọ́n orígbó kọ̀sọ́lá àbújá lọ́nà pẹ̀ òun èèmọ́ tó ní gbogbo ayé pé ó kù díẹ̀ káàtó ọ̀nà àbújá ó sì lọ́nà pẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n èèyàn lè dọ́gbọ́n sí èèyàn lè wọ́nà àbújá fún nípa bíbẹ́ ẹ̀tọ́ bá lóun ọ̀fẹ́ gbabi tó ń gbàgùn kì í sọ̀kalẹ̀ ó lè bẹ́ẹ̀ ṣùgbọ́n tọba kan bẹ̀ kí ni tí ó ti bẹ̀ jáde ó kù sáàrin òun àti ọ̀pẹ àti ibi tó gbàgùn tó kọ̀ láti gbàbẹ̀ sọ̀kalẹ̀ amen so fún díẹ̀ yìí kókó tá a sọ fún wa ni wípé kí ni èyí ká mọ̀ pé lóòótọ́ àti lódodo láàjẹ́ bàbá di àtúnbí àlejò ìjọba Ọlọ́run níwọ̀n bàtà bá ti sí lára àwọn ìjọba Ọlọ́run kò nídìí kọ́ ọmọ dára rẹ láàmú ò lè lè bá ò sì lè kọlù wọn ò sì lè gba ẹ̀tọ́ rẹ padà nítorí pé àwọn tí wọ́n kó ẹ̀tọ́ rẹ lọ àwọn tí tara ni wọ́n àwọn tí inú ayé ni wọ́n so àwọn tí inú ayé o sì lè lágbára jù wọn lọ nítorí pé kí ni àbí táwọn ti rìn dé ìwọ olórin débẹ̀ tọ́ba ìsọpọ̀ ọ̀fẹ́ níbi táwọn náà rẹ̀ sí kó tó débẹ̀ tí wọ́n fojú rẹ̀ rí nítorí tó má dàbí rẹ̀ ni wípé kí ni ìyá tó tún jẹ́ wọn láti ilẹ̀ wá orúkọ kékeré tún lè léyìn nítorí tó má jẹ́ bàbá ìyá tó tún àbúrò ni wípé àwọn tó bá tún lọ bọ́ sí lọ́wọ́ tí ìbá tún ṣe àwọn tí wọ́n tún lágbára jù àwọn tí wọ́n kó ẹ̀tọ́ rẹ̀ lọ mọ̀ wípé àjẹkóyà ní ìlọ́po àmọ́ iye ìlọ́po ló tún jẹ lẹ́yìn gbogbo eléyìn ó tún wá sọ ìjọba Ọlọ́run náà ó tún di èrò nù náà so ìtò túmọ̀ sí wípé mo fẹ́ mọkọ̀ ọ̀fẹ́ ọkọ̀ kò sí tó dára tó wípé kí ni kéèmí àti ẹ ká jẹ ní àtúnbí ká sì jẹni tó lépa ìjọba Ọlọ́run á rí i pé kí ni tábà ti ń ṣeré ọ̀rọ̀ wa ti dayọ̀ ó ti dá sọ pé gbogbo tí ń ṣe ẹ̀tọ́ wa àti gbà padà ẹ̀mọ́ ìka gbàgbé ìmọ̀mọ́ sọ nígbà gbogbo sẹ́ni gbogbo àwọn tí wọ́n ti kúrò nínú ohun tí ṣe ti fẹ́ tọ́lọ́run tí wọ́n ti yà sọ́nà mìíràn wọn ò sí lára àwọn tí Ọlọ́run sọ pé kí wọ́n mọ jọba lórí gbogbo tó dá wọ́n ti wà lára àwọn ọ̀kan lára àwọn tí ènìyàn ní tọ́lọ̀ ní kéèyàn ọmọ ìjọba lé lórí so àwa tí a ti wà nínú òfin Ọlọ́run a ní pàtàkì láti mọ fi wọn dára tó bá wù wá nítorí pé kíni wọn ò sí lára àwọn tí Ọlọ́run sọ pé kí wọ́n mọ ìjọba lórí tí wọ́n dá mọ́ wọ́n ti di ọ̀kan lára àwọn ẹranko igi ewé àti ìgbẹ́ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tí wọ́n náà bá wà lọ darapọ̀ mọ́ wọn ó túmọ̀ sí pé wọn náà ti di ohun tí ẹ pé kíni àwọn ọmọ Ọlọ́run wọn lè fi dára tó bá wù gẹ́gẹ́ bí wọ́n àti mọ́ fi mọ̀ọ́lù ẹran adìẹ òkúkọ láti mọ́ fi wọn dára tó wù wá ẹlòmíì yóò dùgbò mọ̀ọ́lù yóò lọ fi gégùn yóò wá gbé kalẹ̀ yóò àwọn sọ pé kí náà kọ́ mọ jó títí tí ó fi jìnnà tí ó fi jẹ wọn létí tí ó fi jẹ wọn tán ẹlòmíì adìẹ yóò dùnbò rẹ ẹlòmíì yóò dín ata yóò dín lépo yóò tún lọ dín ní ata ẹlòmíì yóò ṣe kíni wọn kàn fi gégùn pé kọ́tà tí mo yẹ náà títí tí ó fi jìnnà onírúurú àrà là ń fi gbogbo tọ́lọ̀ ń fi wá jọba lé lórí òfin ọ̀dà so ìwọ tó bá wà lọ darapọ̀ mọ́ àwọn ìjọba òkùnkùn ó ti di ọ̀kan lára àwọn nǹkan wọ̀nyí igi kí là ń figi ṣe à ń figi dáná à ń figi ṣe ìlú so tí wọn náà bá lọ darapọ̀ mọ́ àwọn ìkòkò yìí ó ti di ọ̀kan lára àwọn igi wọ̀nyí so ìdí tó fi jẹ́ pé kí ni ọ gbọ́dọ̀ di àtúnbí nàmbà túláàsì kó lè bá jẹ́ ọba gẹ́gẹ́ bí Ọlọ́run sì yàn kí ipò ọba tọ́lọ̀ ń pè ọ yẹn kó lè bá jẹ kó lè bá wá sí ìmúṣẹ mọ́ kó lè bá ṣe mọ́ lára kó wọ́n bá jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí Ọlọ́run sọ pé kéèyàn kọ́ mọ ìjọba lé lórí nítorí àkókò wa ìṣe kàlù láti lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run agbára àti okun tá a nílò láti lè fi di àtúnbí pátápátá láti lè mọ lépa ìjọba Ọlọ́run àti ó jẹ́ pé a fi pọ̀ ní pàtàgbára láti mọ léba láti mọ kọlù àti láti mọ gbẹ tó wà padà láìpẹ́ ẹyọ kan Ọlọ́run yọ̀ọ̀dà rẹ̀ fún apápátá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní dáradára tó tún fún mi ní òwúrọ̀ láti lè gbọ́ òwò rẹ láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ láti lè mọ kí ni ìfẹ́ rẹ láti lè mọ bóun ni mo ti di àtúbí àti jó ṣe kí mo gbọ́dọ̀ di àtúbí pátápátá bàbá gbà wọ́n pé àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá
mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé o ṣe ẹgbẹ́ àwọn wòlíì mo dá gbogbo wọn padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe èyí fún àǹfààní dáadáa mìíràn tó fún mi láti lè gbọ́ ọ̀rọ̀ láti lè gbóhùn rẹ láti lè mọ ìmọ̀ ọ̀fẹ́ rẹ láti lè mọ iṣẹ́ pàtàkì ìjà àbájọ ìtumọ̀ gbọ́dọ̀ di àtúnbí ní láti lè jẹ́ ní ìjọba ọlọ́run láti lè jẹ́ alágbára nínú rẹ ògo ní fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ògo ní fún orúkọ rẹ atóbi jùlọ ògo ní fún orúkọ rẹ lẹ́rù ní ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo orúkọ rẹ ga o mo yàn lógo gbogbo orúkọ rẹ ga mo fọpẹ́ fún ọ gbogbo orúkọ rẹ ga mo fi ìfọ mo sọ pé kábíyèsí ọlọ́run ayé rẹ mímọ́ mo àgbà ọpẹ́ àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún dídára rẹ sí mi ní gbogbo ọ̀nà èyí tó fi ń sí mi níyè ní ọ̀tun èyí tó fún mi pọ̀ ní ọgbọ́n ìmọ̀ àti òye rẹ láti lè mọ jálágbára nínú ẹ nígbà gbogbo àyè láti lè mọ gbìnlẹ̀ sí fún rere ní ojoojúmọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ èmi yàn ológo mo fọpẹ́ yàtọ̀gbọ́ fún orúkọ rẹ èyí fún dídára rẹ sí mi ní gbogbo ọ̀nà èyí fún ìfẹ́ rẹ sí mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo èyí tó fi sí mi níyè èyí tó fi sí mi ní oṣooṣù èyí tó fún mi ń pọ̀ ní agbára tó fún mi gbìnlẹ̀ sí ní rere nígbà gbogbo àyìn láti lè mọ pọ̀ ní ipá àti agbára àti àṣọ rẹ láti lè mọ pọ̀ ní ìmọ̀ àti òní òye rẹ àyìn láti lè mọ tayọ nígbà gbogbo nínú ìfẹ́ rẹ àyìn láti lè mọ pọ̀ ní ìsinmi ìrírí olójoojúmọ́ àyìn láti lè mọ dàgbà nínú ìfẹ́ rẹ nínú àṣẹ rẹ ògo ní fún orúkọ rẹ bàbá ògo ní fún orúkọ rẹ ọmọ ayé rẹ bàbá gbà ọ pé olúwàgbà ẹ̀yẹ ṣẹ olúwàgbà ọpẹ́ olúwàgbà ẹ̀yìn mo gbọ́ orúkọ rẹ dábàá pọ́ mẹ́ mi mímọ́ mo sọ wípé o ṣe o olúwàgbà ayé rẹ gbà ọpẹ́ olúwàgbà ẹ̀yìn mi olúwàgbà ọpẹ́ olúwàgbà ẹ̀yìn mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún gbogbo ọ̀nà tó gbà gbé mi lórí sókè nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ọ̀tún fún gbogbo ọ̀nà tó gbà gbé mi ga nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní òrèdèrè ní ọ̀tún àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo gbé orúkọ rẹ ga mo sọ wípé o ṣe mo dá gbogbo ogo yẹn lápadà sọ́dọ̀ mo sọ wípé o ṣe èyí fún gbogbo ọ̀nà tó gbà gbé mi lórí sókè nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní òrèdèrè ní ọ̀tún fún gbogbo ọ̀nà tó gbà gbé mi ga nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo nígbà gbogbo ní òrèdèrè ní ọ̀tún àní fún gbogbo ìgbà tó gbà ṣe gbogbo ti ṣe tèmi ní rere láti mọ mo wà níbi gíga nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ọ̀tún àní fún gbogbo ọ̀nà tó gbà mo mi ṣàṣeyọrí ayọ̀ rere gbogbo pátápátá nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní òrèdèrè nígbà gbogbo ní ọ̀tún ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ mímọ́ ayé rẹ bàbá gba ọpẹ́ olúwàgbà ẹ̀yìn olúwàgbà ọpẹ́ olúwàgbà ẹ̀yìn olúwàgbà ọpẹ́ olúwàgbà ẹ̀yìn mo gbọ́ orúkọ rẹ ga mo sọ wípé o ṣé ọlọ́run àjùlọ mẹ́ta lọ́kọ̀ ọ̀gbọ̀n sí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́run àánú bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti òfẹ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run ayérayé bàbá ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́run àánú nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ tí òkà tí olóka tí olẹ́gbẹ́ tí olójúmọ̀ tí ó ṣe di ilé yẹn bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ àtàṣídé mi jì mí Olúwa sọ mi di mímọ́ àìdárí gbogbo tí ń ṣe ìlókọjá mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ àtàṣídé mi jì mí Olúwa sọ mi di mímọ́ ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ àánú àti òrèfẹ́ ni mo béèrè fún ọba ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ bàbá dárí gbogbo àṣírí àti tèmi Olúwa sọ mi di mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé bàbá ní ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ àìní ìṣẹ̀rẹ̀ lọ́kàn àti Jésù àti ẹ̀mí mímọ́ ọ̀yá gbogbo ń tà kọ́ nípa mi níbi ní búburú ní àdá ẹ̀jẹ̀ Jésù tó sàn nǹkan fúnra fi pa gbogbo wọn rẹ́ ní ìṣẹ̀rẹ̀ lọ́kàn àti Jésù àti ẹ̀mí mímọ́ ọlọ́run ayérayé nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi ya tó sàn nǹkan fúnra fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ kó lọ gbogbo tí ń ṣe ibi àti búburú àti gbogbo tí ń ṣe ìpalára àwọn ṣe kòkòrò bá gbogbo nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ní ìṣẹ̀rẹ̀ lọ́kàn àti Jésù àti ẹ̀mí mímọ́ ẹ̀jẹ̀ Jésù tó sàn nǹkan fúnra ọ̀yá fi dá mi láre níwájú gbogbo ènìyàn níbi gbogbo níbikíbi ó kì í dé láyé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé bàbá
àìnínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ àìní ìṣẹ̀ra lọ́kàn àti Jésù àti ẹ̀mí mímọ́ kí ni ohun tá a kọ nípa mi níbi ní búburú ní àdá àní gbogbo okun yóò tá a yóò kọ nípa mi ní búburú ní àdá àṣẹ ẹ̀jẹ̀ Jésù tọ́sẹ̀ nìkan bá yà fi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù tọ́sẹ̀ nìkan bá yà fi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù tọ́sẹ̀ nìkan bá yà fi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tọ́sẹ̀ nìkan bá yà fi pa gbogbo ẹ̀rẹ́ ayé bàbá ẹ̀ní ẹ̀jẹ̀ Jésù tọ́sẹ̀ nìkan bá yà fi pa gbogbo ẹ̀rẹ́ ìwọ tó jẹ́ ìbí adé mọ́sẹ̀ bẹ̀rù àìnínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ ní ìṣẹ̀ra ẹlọ́kàn àti Jésù Kristi àti ẹ̀mí mímọ́ bàbá ẹ̀jẹ̀ Jésù tọ́sẹ̀ nìkan bá yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ 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 àní ẹ̀jẹ̀ Jésù Kristi tọ́sẹ̀ nìkan bá yà mo béèrè fún Olúwa fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ àìkí gbogbo tí ń ṣiṣẹ́ tàbí tó kò wá tí a mi kò kọ́ra lórí akọ pàdé kọ́ra ní kó sí tàbí kó yà kó dúró pápátá Olúwa kún ẹ̀jẹ̀ Jésù tọ́sẹ̀ nìkan bá di ọ̀yà fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ sẹ́ ẹ̀jẹ̀ Jésù tọ́sẹ̀ fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ di mímọ́ ayé mi kò di ẹ̀ tuntun àní láti gun láti orí mi àtẹlẹsẹ̀ mi gbogbo àwọn mi kò di tún ẹ̀jẹ̀ Jésù yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní orúkọ Jésù Kristi ayé rẹ̀ ní pọ̀pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ní ìṣẹ́ ẹlọ́kàn àti Jésù àti ẹ̀mí mímọ́ ẹ̀jẹ̀ Jésù tọ́sẹ̀ nìkan fi dá mi láre o ní gbogbo ọ̀nà ya fi dá mi láre níwájú ìyẹn gbogbo fi dá mi láre àìníbi gbogbo yóò gbin rẹ kí lè dé láyé ya fi dá mi láre bàbá ẹ̀jẹ̀ Jésù tọ́sẹ̀ ya fi dá mi láre ṣe ya fi dá mi láre sọ mi di mímọ́ sọ mi di alágbára àtàṣe nínú rẹ ní orúkọ Jésù sì mo béèrè fún bàbá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá mo béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ èyí tí mo fi lè di àtòbí pátápátá ní gbogbo ọ̀nà èyí tí mo fi lè di àtòbí pátápátá ní gbogbo ọ̀nà ní òtítọ́ àti ní òdodo ọba gbé wọ̀ mí àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ọ̀gá ògo bàbá ọmọ ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún agbéwò mi lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún agbéwò mi lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún agbéwò mi lójijì èyí tí èmi fi lè di àtúnbí pátápátá àìníwájú Ọlọ́run alààyè èyí tí mo fi lè di àtúnbí pátápátá àìnínú àìsàn àṣẹ mi èyí tí mo fi lè di àtúnbí pátápátá ní gbogbo ọ̀nà àìyáàtú tí kẹ̀kẹ́ bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ àyà kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lójijì ìdá ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì ìdá ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí ìdá ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí ṣe bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ sẹ́nu orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi ò fi lè já lágbára nínú rẹ ní gbogbo ọ̀nà àyìn láti lè mọ di àtúnbí ní ọ̀tún ní ojoojúmọ́ nípò ní òtítọ́ àti ní òdodo àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún agbóhùn mi lódìdí ológo tó ní gbogbogbò iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbóhùn mi lódìdí ìwọ tóbi jù ológo jù lọ́ba iná ẹ̀mí mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn mi lódìdí èyí tí mo fi mọ pọ̀ ní ipa àti agbára nínú rẹ àyìn láti mọ di àtúnbí ní ojoojúmọ́ àyìn láti mọ túnra mi bí nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní òrèdóòrè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe àyìn kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ àtòbí kún mi fún ẹ̀mí àti agbára rẹ èyí tí mo fi mọ di àtúnbí sí nígbà gbogbo èyí tí mo di àtúnbí sí ní ọ̀tún ní ojoojúmọ́ ṣe bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo fi wá gbé wọ̀ mí lójijì èyí ẹ̀mí mímọ́ àti agbára ni mo fi wá gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi lè jẹ́ agbára nínú àtàṣe tó dáṣẹ́ láti ẹ̀mí tó dáṣẹ́ gbọ́n nínú rẹ àníṣe láti lè mọ borí gbogbo ohun tó lè mọ jẹ́ títí ara láti náà borí ohun gbogbo tí ń jẹ́ títí ara èyí tí òfin ní sí ìnira àti tí òfin ní sí ìdíwọ́ àbí ìnira fún mi láti lè mọ di àtúnbí ọ̀tún lójoojúmọ́ nítorí pé ojoojúmọ́ la gbọ́dọ̀ mú túnra wa bí láti mọ pọ̀ ní agbára tìmí sí Ọlọ́run lójoojúmọ́ Olúwa iná mi mímọ́ àti agbára rẹ̀ agbéwò mi èyí tí èmi òfin náà borí gbogbo tí ń jẹ́ ti ara èyí tí mo fi náà borí gbogbo tí ń jẹ́ ti ara èyí tí mo fi mọ di àtúnbí ní ọ̀tún lójoojúmọ́ nípa ti omi àti ti ẹ̀mí mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹ̀ṣẹ̀
ayérayé iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè agbóhùn mi dídí àwọn ológo tó di ògo iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè agbóhùn mi dídí ìwọ Ọlọ́run kìkì agbára kìkì ògo kìkì ìkìlá iná mi mímọ́ àti agbára mo bèrè agbóhùn mi dídí èyí tí mo fi mọ borí gbogbo tí ń ṣe ti ara èyí tí mo fi mọ lẹ́kọ̀ọ́ gbogbo tí ń ṣe ti ara èyí tí mo fi mọ ṣẹ́ gbogbo tí ń ṣe ti ara èyí tí kò fi ní sí ìnira àti ìdíwọ́ kankan fún mi àyè láti lè mọ di àtúnbí ọ̀tún ní ojoojúmọ́ àyè láti mọ pọ̀ ní ọ̀tún nínú àtúnbí láti mọ di àtúnbí ní ojoojúmọ́ nígbà gbogbo ní ọ̀tún láti mọ di alágbára nínú rẹ̀ láti mọ di àtúnbí ojoojúmọ́ bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára iná mi àti agbára mo fi agbó wọ̀n lójijì iná mi mímọ́ àti agbára mo fi agbó wọ̀n lójijì iná mi mímọ́ àti agbára mo fi agbó wọ̀n lójijì iná mi mímọ́ àti agbára mo fi agbó wọ̀n lójijì. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi lè mọ lépa ìjọba Ọlọ́run ní tòótọ́ ní gbogbo ọjọ́ ayé mi èyí tí èmi fi lè mọ rìnrìn àjò ìjọba Ọlọ́run bó ti tọ́ àti bó ṣe ní tòótọ́ ní gbogbo ọjọ́ ayé mi èyí tí èmi fi lè mọ lépa ìjọba Ọlọ́run ní tòótọ́ ní gbogbo ọjọ́ ayé mi èyí tí èmi fi lè mọ rìnrìn àjò ìjọba Ọlọ́run ní tòótọ́ ní gbogbo ọjọ́ ayé mi àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè agbó wọ̀n lódìdí àtọ́bìjú iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè agbó wọ̀n lódìdí ológo tó ní ògo iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè agbó wọ̀n lódìdí èyí tí èmi ò fi lè mọ lépa ìjọba Ọlọ́run ní tòótọ́ àti ní òdodo nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi èyí tí mo fi lè mọ gbé ìgbé ayé ìjọba Ọlọ́run ní tòótọ́ ní òdodo nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní ayé mi èyí tí mo fi lè mọ rìnrìn àjò ìjọba Ọlọ́run ní tòótọ́ ní òdodo nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ṣe bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè agbó wọ̀n lójijì iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè agbó wọ̀n lójijì iná mi mímọ́ àti agbára rẹ lọ agbó wọ̀n lójijì iná mi mímọ́ àti agbára mo bèrè fún Olúwa agbó wọ̀n lójijì asọ ní agbára nínú rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè bàbá kún mi fún iná mi mímọ́ àti agbára rẹ èyí tí mi ò fi ní pàdánù ìjọba Ọlọ́run kún mi fún iná mi mímọ́ àti agbára rẹ èyí tí mi ò fi ní dẹni tànù ní ìkẹyìn Olúwa kún mi fún iná mi àti agbára rẹ èyí tí gbogbo tí ń ṣèjọba Sátánì àti òkùnkùn mo ò fi ní lè jàre mi níwájú ìtẹ́ ìdájọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ìwọ Ọlọ́run òtítọ́ wọn Ọlọ́run lọ́dọ̀ àánú àti òrẹ́fẹ́ mo bèrè akọmi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ àánú àti òrẹ́fẹ́ mo bèrè akọmi fún ẹ̀mí àti agbára rẹ iná mi mímọ́ àti agbára rẹ tọ́ka tó tẹ̀ yóò ní mo bèrè agbóhùn mi lójijì èyí tí mo fi ní tẹni tanu ní ìkẹyìn èyí tí mo fi ní pàdánù ìjọba Ọlọ́run èyí tí mo fi ní pàdánù ìjọba ológun ni bàbá akọmi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ àní ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè fún o àní tí mo fi ní tẹni ìgbé ní ìkẹyìn sẹ èyí tí Sátánì àti òkùnkùn àti ẹ̀gún gbogbo pátá mo fi ní jàre mi ní ọjọ́ tẹ̀dájọ́ Olúwa akọmi fún ẹ̀mí àti agbára rẹ mo akọmi fún ẹ̀mí àti agbára rẹ iná mi mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára mo bèrè agbó wọ̀ mí lójijì èyí tí èmi ò fi ní tẹni tanu ní ìkẹyìn èyí tí Sátánì àti òkùnkùn mo fi ní jàre mi ní ọjọ́ níwájú tẹ̀dájọ́ ní ìkẹyìn bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára iná mi mímọ́ àti agbára láti lè jẹ ìfìjọba ọ̀run ṣèlè jẹ iná mi àti agbára láti lè jàjà ìdíje ológun ni Olúwa gbé wọ̀ mí lójijì Olúwa kún fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ ṣe àyà kún fún ẹ̀mí àti agbára rẹ àtòkùnkùn fún ẹ̀mí àti agbára rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mi fi lè mọ lé wọn bá èyí tí mi fi lè mọ kọlù wọn èyí tí mi fi lè gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ògo mi àti ìpè mi padà èyí tí a ti jí lọ nínú ayé mi èyí tí ó sì mọ di lílò fún mi èyí tí mi fi lè mọ gba gbogbo ẹ̀tọ́ àti ìpè mi àti kúrò mi padà tèrètèrè tẹ mọ́tà àwọn ọ̀ràn ìṣáájú tí wọn ò rí gbà táwọn tí wọn ò rí tí wọn gbà bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ láti lè mọ lé wọn bá láti lè kọlù wọn àti láti lè gba gbogbo ẹ̀tọ́ àti ògo mi padà àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè agbó wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè agbó wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì èyí tí mo fi lè mọ lé wọn bá àyè tí mo fi lè mọ kọlù wọn èyí tí mo fi lè mọ gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ògo mi àti pè mí èyí tí àti lọ́yìn tí mo fi lè gbà padà àyè tí gbogbo sì di lílò fún mi àyè tí mo fi lè gba gbogbo padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ mọ́tà àwọn ọ̀ràn ìṣáájú èyí tí mo dábàá láti gba tiwọn padà bàbá iná
mi mímọ́ àti agbára rẹ mo fẹ́ gbé wọ̀ mí lódìdí ayérayé o iná mi mímọ́ àti agbára mo fẹ́ gbé wọ̀ mí lódìdí àtòbìjú iná mi mímọ́ àti agbára mo fẹ́ gbé wọ̀ mí lódìdí àìláti mọ lé gbogbo wọn bá àìláti mọ kọlù wọn àìláti mọ bá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ogun àti gbígbà àti rèmí padà àìntẹ́ mọ́ta àwọn ọ̀rẹ́ ìṣáájú tí mo rí tí wọ́n bá àìláti bá gbogbo tí wọ́n papọ̀ mọ́ tèmi nítorí ara àwọn ogun mi ni olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ ẹ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ àtòbìjú kún fún ẹ̀mí àtàgbára rẹ ẹ̀dẹ́dà kún fún ẹ̀mí àtàgbára rẹ iná ẹ̀mí àtàgbára mo fẹ́ gbé wọ̀ mí lódìdí. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àlọ nígbà keje káwọ́ méjèèjì sókè àyà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi mọ kóòrè ayọ̀ ìkóòrè ayọ̀ tó ta tó lógo jùlọ tó lẹ́yìn tí ò lẹ́gbẹ́ tí ò lódì wọn tó kún fún wúrà àti fàdákà tó rere ayọ̀ gbogbo pátá èyí jẹ́ pé àmọye gbà nìyàn lọ́nà gbẹ̀nìyàn wọ́n mọ̀ jàǹfà nínú rẹ̀ ayé tí wọ́n náà mọ̀ di yọmọ kún fún ìgbàlà rẹ̀ wọ́n àti ògbó àti ìlógo rẹ̀ ìjẹ́ pé nípasẹ̀ títí wọn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà àyè wọ́n tún mọ̀ rí ìgbàlà àyè wọ́n tún mọ̀ kún fún ògbó àti ìlógo rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyè láti mọ̀ kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà láti mọ̀ kóòrè ayọ̀ tó kún fún ògbó láti wá sí tóbi rẹ̀ tó kún fún wúrà àti fàdákà tó bẹ̀ tí kò ní sẹ́ láti bá àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbóhùn lódìdí ayérayé iná mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn lódìdí àtọ́bíjọ iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbóhùn mi ìwọ Ọlọ́run tí ayé ọgbà tí ọ̀run ọgbà iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbóhùn lódìdí láti mọ kóòrè ayọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo ọjọ́ ayé mi iná mi mímọ́ àti agbára rẹ èyí tí mo fi mọ kóòrè ayọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo àìní ọ̀pọ̀lọpọ̀ tó bẹ̀ tí kò ṣẹlẹ̀ ìgbà kún fún ẹ̀mí àtàgbára rẹ èyí tí mo fi mọ kóòrè ayọ̀ èyí tó kún fún góòlù wúrà ọ̀tàkà tó rere ayọ̀ gbogbo àìní ìgbéga gbogbo àti aṣọ́rẹ́ gbogbo tó bẹ̀rẹ̀ jẹ́ wípé àmọ́yé gba ènìyàn àmọ́lẹ́ lọ́nà gba ènìyàn àìníwọ̀n mọ̀ jàǹfà nínú ẹ̀ àyè wọ́n sì mọ̀ kún fún ìgbàlà rẹ̀ àti ogun àti ìlógo rẹ̀ ìjẹ́pẹ́ nípasẹ̀ tí wọ́n náà àmọ́ àwọn ènìyàn wọ́n sì mọ̀ rí ìgbàlà tí wọ́n sì mọ̀ kún fún ogun àti ìlógo rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ ẹ̀yẹ kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ̀ ẹ̀yẹ kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ìyìn ẹ̀mí mímọ́ àtàgbára ti mọ̀ kóòrè ayọ̀ ní mobìnrin agbó wọn lódìdí ìyìn ẹ̀mí mímọ́ àtàgbára mobìnrin láti mọ̀ kóòrè agbó wọn lódìdí àyè bàbá kún fún ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ sẹ̀ àyè láti mọ̀ kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ilẹ̀ ọjọ́ mi ṣe mọ́ ọ̀yà gbogbo ọ̀run ṣeré àti ìgbéga àti ògo mi gbogbo ilẹ̀kùn ṣeré ìgbéga àti ògo mi ọ̀yà ṣe pátápátá fún mi báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbọ́ àní bí ilẹ̀ ọjọ́ mi ṣe mọ́ pẹ̀lú àṣẹ àti agbára Ọlọ́run alààyè mo wọnú májẹ̀mú àtàgbára àti ọ̀rọ̀ Ọlọ́run alààyè lọ èyí tí ó fi gbé ọ̀rọ̀ rẹ̀ àti gbogbo orúkọ rẹ̀ lọ ọ̀yà gbogbo ọ̀run ṣeré ìgbéga ògo àti àṣeyọrí mi gbogbo ọ̀run ìbùkún àti ìgbéga mi gbogbo ilẹ̀kùn ṣeré ìgbéga ayọ̀ àti ìbùkún àti ìgbéga àti àṣeyọrí mi pátápátá àṣẹ ni ẹ̀ṣí ní orúkọ Jésù àní pátápátá àní ẹ̀ṣí fún mi àní pátápátá àní ẹ̀ṣí fún mi ní orúkọ Jésù mo sọ̀rọ̀ àṣetẹ̀lẹ̀ ẹ̀ṣí pátápátá ní orúkọ Jésù mo sọ̀rọ̀ àṣetẹ̀lẹ̀ ẹ̀ṣí pátápátá àní mo wọnú májẹ̀mú àtàgbára Ọlọ́run àní mo rà àṣejáde ọ̀yà ẹ̀ṣí fún pátápátá láì kù síbi kankan àní ẹ̀ṣí fún pátápátá ní orúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù àṣà ti kọ́ wípé olúwa ó ṣe tèmi ní àṣepé ó sì ṣe tèmi ní àṣepé èyí ni mo ṣe rán àṣẹ àti agbára ọ̀rọ̀ yìí jáde gbogbo tí ń ṣe eré ayé mi ẹ̀tọ́ mi ìpè mi ògo mi ó yá padà sínú mi báyìí dìrílò fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ó bí ọdún ìsinmi mo rán àṣẹ àti agbára jáde láti inú májẹ̀mú àtàgbára ọ̀rọ̀ Ọlọ́run alààyè wa ó ní orúkọ Jésù gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ògo mi ìgbéga mi àti ṣe rere mi àìní ìrọ̀rẹ́ gbogbo pátá ó yá padà sínú mi báyìí àìní láti kó di lílò fún báyìí mo lọ padà sínú mi lẹ́yìn pọ̀yọ̀ kan lẹ́yìn ní orúkọ Jésù yà padà sínú mi ìwọ ìrọ̀rẹ́ àṣírí mi ìgbéga mi ìbùkún gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi pé mi ilé ayé mo pátá gbogbo mo sọ̀rọ̀ àṣetẹ̀lé ó yá padà sínú mi àìní ìpọ̀yọ̀ kan yá padà sínú mi ó yá di lílò fún báyìí àìní gbogbo tí ń ṣe ayọ̀ gbéga àti àṣírí mi lọ padà sínú mi sẹ gbogbo tí ń ṣe ògo àtìlẹ́yìn mi yá padà sínú mi ó yá di lílò fún mi pátápátá àìní àìkú síbi kankan wọn ayé àyè sẹ́ẹ̀dẹ̀ tàbí ó yá gún àyè padà sínú ayé mi sẹ ó yá di lílò fún mi lórúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbọ́ ọ̀rọ̀ àṣẹ léyo láti inú agbára ọ̀rọ̀ Ọlọ́run wa láti inú àṣẹ májẹ̀mú Ọlọ́run àti ti Jésù Kristi pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ògo ayé mi ó yá bẹ̀rẹ̀ sí búyọ ní ọ̀tún ju àtẹ̀wá lọ
ogun ayé mi bẹ̀rẹ̀ sí farahàn ní ọ̀tun ju àtẹ̀yìnwá lọ. Ogun ayé mi ó yá bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga fún mi ju àtẹ̀yìnwá lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbọ́ ìwọ ogun ayé mi, àṣẹ àti agbára ọ̀rọ̀ lélẹ́yìí o láti inú májẹ̀mú àti agbára Ọlọ́run àlàyé wa, láti inú ẹ̀jẹ̀ Jésù Kristi pẹ̀lú agbára tó wà nínú rẹ̀ wá, àyè láti inú májẹ̀mú Ọlọ́run àti ti Jésù Kristi pẹ̀lú májẹ̀mú tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi fún ìgbàlà aráyé ni. Ọ̀yá láti àkókò yìí lọ jújà àti ìwà abẹ́ sí fọ̀ níbi gíga fún mi, abẹ́ sí fọ̀ nínú ògo fún mi, abẹ́ sí fọ̀ níbi gíga fún mi, abẹ́ sí fọ̀ nínú ògo fún mi, abẹ́ sí fọ̀ níbi gíga fún mi, abẹ́ sí fọ̀ níbi ògo fún mi, ọ̀yá bẹ̀rẹ̀ sí gbìnlẹ̀ sí ní ọ̀tun ní rere, bẹ̀rẹ̀ sí tàn ní ọ̀tun rere fún mi sẹ́, ọ̀yá bẹ̀rẹ̀ sí gbòòrò sí ní ọ̀tun rere fún mi sẹ́, ọ̀yá níbi gíga, ọ̀yá bẹ̀rẹ̀ sí farahàn níbẹ̀ fún mi sẹ́, ọ̀yá bẹ̀rẹ̀ sí mú mi fọ̀ níbi gíga, ọ̀yá bẹ̀rẹ̀ sí mú mi fọ̀ níbi gíga, bẹ̀rẹ̀ sí mi gbé níbi gíga ní orúkọ Jésù. Ògo ayé mi àṣẹ ni o láti inú májẹ̀mú àtàgbára Ọlọ́run àlàyé wa, láti inú ẹ̀jẹ̀ Jésù Kristi pẹ̀lú agbára rẹ̀ wá, àní ògo ayé mi á bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga fún mi sẹ́, ọ̀yá bẹ̀rẹ̀ sí tọ̀ fún mi níbi gíga, àní bẹ̀rẹ̀ sí níbi gíga fún mi ní ọ̀tun ju àtẹ̀wá lọ nípa agbára àti àṣẹ Ọlọ́run àlàyé ní orúkọ Jésù Kristi. Àgbàdo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànwá láti ilẹ̀ yìí fún mi láti bí mímọ́. Ẹni yòówù kó wù kẹ́ jẹ́ bí yòówù kó wù kẹ́ wà. Àní kò sí ìdálẹ́jọ́ àti ìdíwọ́ kankan fún yín mọ́. Nítorí pé Ọlọ́run ti ṣe ti tèmi àṣepé. Ó ti ṣe tiyín náà ní àṣepé. Ó ti ṣẹ́gun gbogbo fún èmi àti ẹ̀yin. Ọ̀yá ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí a fi pàdé ara wa tẹ́fì tí sàrọ̀ mi fún mi ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ láti ilẹ̀ yìí fún mi, láti ibi mímọ́, láti Síónì wá, àní gbogbo yòówù kó wù kẹ́lẹ́ wá, àní tó rí wípé a ti fìdí rẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run ti ṣe gbogbo ṣíṣe tèmi ní àṣepé, ó ti ṣe gbogbo ṣíṣe tèmi ní àṣepé, kò sí ogun àti ègún àti ìdíwá bíi jìnnà kankan fún mi, fún yín àti fún èmi mọ́. Ìdí ni mo tẹnu mọ́ wípé ní orúkọ Jésù Kristi mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o, ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀, ohun tó máa ṣẹlẹ̀, ìtẹ́fìtọ̀ mi láti fìtọ̀ mi wá, àbítàfìtọ̀ pàdé ara wa láti jíṣẹ́ ayọ̀ mi fún mi, láti sọ bí di ògo ńlá tó ga tó tàbí tó lè gbẹ́ tó lòdì wọn, láti sọ bí jẹ́ ní òkè tí ò ní kẹ́ lòdì mú àlẹ́, láti sọ bí di ogún láti ẹ̀kẹ́ lòdì tó lórí láti borí, láti mú gbogbo rẹ̀ nígbà sí mi ṣe, láti mú mi ṣàṣọyọ gbogbo ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí, náà ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí, àní ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí, ní orúkọ Jésù mo ní kí ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí, nípa àṣẹ àti agbára Ọlọ́run ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí, àní orúkọ Jésù ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí, nítorí pé tí Olúwa ní àtẹ̀wọ́ ẹ̀ àti gbogbo sínú rẹ̀, ọ̀yá àní ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àwọn ọmọ ogun ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni mo dojúkọ yín. Ìjọba pàṣẹ kọ wípé iná ṣáájú Olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run. Ẹ ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni mo dojúkọ yín. Gbogbo ẹ̀yà bínú òkú ayé mi, gbogbo ẹ̀yà nílára ayé mi, gbogbo ẹ̀yà dìde ṣìṣì dìde àti ṣe rere mi, iná tó dàpọ̀ mára tí ń ṣe lóru àti irú àwọn ọ̀tá ẹ̀rọ ìyá pọ̀ ọ̀rọ̀ lórí lórí àti ẹ̀yà àti gbogbo agbára yín ẹjọ́ orun tẹ́rútẹ́rú lákùsí ibi kankan. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi, àní ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, àní alágbára jùlọ àyè sẹ́nikẹ́ni ò lè bó jẹ́ kí o lè ṣẹ́gun rẹ̀, àyè mọ̀ tọ̀ yín wá o, gbogbo ẹ̀yà bínú ògo mi, gbogbo ẹ̀yà nára yé mi, gbogbo ẹ̀yà yọlé náà yé mi, gbogbo ẹ̀yà tẹ́ pẹ́ ní adánidúró àdénúná àdádàkà kò ṣe rere mi, ooo àní akọ́ wípé iná sáájú ni wọ́n ti gbé àwọn tàyẹ̀rọ, ìjẹ́ náà ni mo pè lé lórí o, àti ẹ̀yà àti gbogbo agbára yín, ọ̀yà ilé ojú irun tí orúkọ láàpẹ̀ síbi kankan, àti ẹ̀yà àti gbogbo agbára yín, iná tó dàpọ̀ mára, ètí ń ṣe ní àjọ orin Ọlọ́run ara rẹ̀, tí ń ṣáájú orin wa àti ìṣèjú àwọn tàyẹ̀rọ, àní mo rọ̀ lé yín lórí lórúkọ Jésù yẹn ẹ̀bẹ̀rẹ̀ sí dóorun pátápátá, àní àti ẹ̀tí gbogbo agbára yín, ìjọba àti láti fi rẹ̀ múlẹ̀ nípa tèmi wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ yọ mílẹ̀ númọ̀, ìjọba pé mi lọ àpá Jésù Kristi káàkiri, níjọba láti kọ́ nípa tèmi wípé kí ni àní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dá mi dúró àbí tèmi lọ́nà mọ́, ìjọba tí Ọlọ́run àlẹ́ mi jẹ́ ní orúkọ Jésù Kristi, gbogbo ẹ̀yà yọlé náà ní àfọ̀gbọ́jà ní ayé mi, gbogbo ẹ̀ tẹ́ pa ní adálu àdínà wá látàkókò àṣìṣe rere mi, mo rán iná àti àrọ́ Ọlọ́run lórí ètí ń ṣáájú olúwa tí ìṣúná àwọn tẹ̀lé ọ̀yà àti àti gbogbo àpáyé ẹ̀yà múdà tútù láì kù síbi kankan, àti ẹ̀tí gbogbo àpáyé ẹ̀yà múdà tútù láì kù síbi kankan. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, atóbijù mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, fún etí rẹ̀ tí kò fìgbà kan wo láti gbọ́ ti tèmi, fún ìkọ́ni tó ń kọ́ mi tó ń tọ́ mi tó ń darí mi tó fi mọ̀nà nígbà gbogbo.
wọ́n á tún sọ wípé síwájú wọ́n á tún mọ̀ gba gbogbo ògo jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn rẹ̀ iná ẹ̀mí mímọ́ agbára àti àṣà àtijọ́ rẹ̀ láti mọ̀ sọ̀kalẹ̀ ju bóyá sọ̀kalẹ̀ lọ láti mọ̀ mú mi pọ̀ ní ọgbọ́n ìmọ̀ àti ìmísí rẹ̀ títí àti ìwà lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé o ṣe mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé o ṣe èyí fún gbígbọ́ tí wọ́n gbọ́ tèmi ní òròdòrè nípa gbogbo ọjọ́ gbogbo èyí fún etí ẹ̀ tó fìgbà kan di sí ìgbé àti ẹ̀bẹ̀ mi nígbàkúgbà ní gbogbo ọjọ́ ní gbogbo ọ̀nà bàbá fún gbogbo àṣepé àyè òrèrè tí wọ́n ṣe ní ayé mi gbogbo fún ìjẹ́rìí agbára rẹ̀ nígbà gbogbo ayé mi èyí fún kọ́kọ́ tí wọ́n kọ́ mi nígbà gbogbo fún tó tí wọ́n tọ́ mi nígbà gbogbo láti mọ mi pọ̀ ní ọgbọ́n ní ìmọ̀ ní òye ní mi ṣe láti mọ fi mímọ̀ láti mọ darí mi síbi tó àti ibi tó yẹ ògo ní forúkọ rẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ayérayé ògo ní forúkọ rẹ̀ lọ́rọ̀ ọ̀gá àgọ́ àtòbí ṣu ògo ní forúkọ olórí ọ̀fẹ́ èyí mo ṣe kí o ẹ̀yà síwájú àtiwájú ẹ̀yà mo gba gbogbo ògo lọ ẹ̀yà mo gba gbogbo yìí lọ ẹ̀yà mo gba gbogbo ògo lọ ẹ̀yà mo gba gbogbo lọ láti mọ jẹ́rìí agbára mo sì jẹ́rìí agbára rẹ̀ iná ẹ̀mí mímọ́ agbára àṣẹ rẹ̀ ìmísí ìjọba rẹ̀ ìtítóbi rẹ̀ ẹ̀kọ́ sọ̀kalẹ̀ bó sọ̀kalẹ̀ láti mọ tọ́ láti mọ kọ́ láti mọ gba gbogbo yẹn kí ògo kó tó mọ jẹ́jẹ́ bá bo jẹ́ tirẹ̀ òun ṣe máa dún pé ìṣirí bẹ́ẹ̀ ògo rẹ̀ àti ọ̀la ní fún orúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ògo ní fún wa lókè ọ̀run ayọ̀ láti ṣe jẹ́ fún mi láti rán lógo nítorí pé kí ni ọ̀la ní mẹ́ẹ̀ẹ́dógún oṣù so ìtí ń ṣe ìyìn ọjọ́ kan láàrin oṣù ẹ jẹ́ ká fi ayọ̀ àti dúdùn láti fi yan Ọlọ́run lógo ẹ jẹ́ ká palẹ̀ wa wọ́kàn wa mọ́ láti fi ayọ̀ àti dúdùn yan Ọlọ́run lógo ní ọjọ́ títọ́lá ẹ jẹ́ ká palẹ̀ ẹ jẹ́ ká kọ́ ijó gidi ijó tó dára jùlọ láti fi yan Ọlọ́run lógo ní ọ̀la nítorí pé kí ni ó ṣe bẹbẹ ara rere nínú ayé wa nígbàgbọ́ ní ọjọ́ gbogbo ìjẹ́ pé kò ń dẹ́kun kò sì ní dẹ́kun àti mọ̀ tẹ̀síwájú àti mọ̀ ṣe oríire ayọ̀ ògo nínú ayé wa nígbàkúgbà lóòrèlóòrè so ọ̀la ẹ jẹ́ ká pàdé láti yan Ọlọ́run lógo bá a ṣe ń ṣe léyìí ó ti dára fún yóò sì mọ̀ dára fún wa ijó ọpẹ́ wa orin ọpẹ́ wa àtẹ́wọ́ ọpẹ́ wa ohun ọpẹ́ wa èrò ọkàn ọpẹ́ wa nígbàgbọ́ níwájú Ọlọ́run yóò mọ̀ já sí èrè ẹ̀rí ayọ̀ ẹ̀rí ńlá yóò sì mọ̀ mú kí gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìwádà ti gbà lọ́pọ̀ tí wọ́n ti jí lọ pátá kọ́ padà tẹ̀ wá lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò sì mọ̀ sọ gbogbo àwọn ogun ègún ègbà àti àwọn gbogbo agbára òkùnkùn di alálàgbà lórí ayé wa pátápátá bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ òkùnkùn tá a ṣe nínú ayé wa lọ́jọ́ tó ti pẹ́ gbogbo yóò sì mọ̀ di ìbàjẹ́ àwa ní bọ́wọ́ mọ́ títí tí ìjọba ọ̀run fi dé títí táfi di ẹni táfi gbọ́ káàbọ̀ ọmọdọ̀ rere wọ́n sínú ayọ̀ olúwa Ọlọ́run rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù Kristi bá mi àtọ̀lọ́run mi fún mi nírànwọ́ rẹ̀ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ̀ ayérayé bàbá mi àtọ̀lọ́run mi ológo dídán fún mi nírànwọ́ rẹ̀ ọba àwọn ọba kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ o bàbá mi àtọ̀lọ́run mi ọlọ́wọ́ ńlá fún mi nírànwọ́ rẹ̀ ọlọ́wọ́ gbọgbọrọ kí lérò ká gbogbo ayé tí ń gba tirẹ̀ lágbà tán o lọ́lá orúkọ rẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ ní orúkọ Jésù gba ọpẹ́ àti ìyìn fún àṣìpẹ́ tó ti ṣe ní ayé nǹkan wa nínú ọ̀sẹ̀ nínú oṣù ìgbà ọpẹ́ àti ìyìn fún ìyìn ọjọ́ kan tí ọ̀la ìtẹ́ pé ìwọ ti bẹ̀rẹ̀ sí gba gbogbo ògo ti bẹ̀rẹ̀ sí dára nínú ayé nǹkan wa àti àwa tí àwọn ẹgbẹ́ àti ọmọ wa tí wọ́n wọ̀ wá ìjọ pé nínú yìnyẹn ìwọ tún ṣe bẹbẹ ètí ọ̀nà kàwé tó lẹ́gbẹ́ tó ń dirú ọ̀nà ayé nǹkan wa lẹ́yìn yìnyẹn ayé ìwọ tún mọ kún fún ìyanu àti ẹ̀rẹ́rẹ́ ju bá ṣe ní ọ àtàwọn táwọn bá ti ń wọ aṣọ ògbó ṣe gba ọpẹ́ àti ìyìn ògo ni fún orúkọ rẹ títí láwọn ọmọ ènìyàn láti mọ gbé orúkọ rẹ ga àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ tí ẹ̀mí mímọ́ ó bùkún wa ó gbé wa ró ó súre fún wa ó sọ wa dayọ̀ láti sísìn lọ ẹnì kọ̀ọ̀kan nínú wa àti àtúnbí pátápátá gbogbo tí ń ṣe tara kò tún ní pátágbá lórí ayé wa mọ́ ìjọba ọ̀run wa ó dájú ní ìkẹyìn àjọgbọ́ káàbọ̀ mọ̀dọ̀ rere àjọríra wa ní ìjọba Ọlọ́run àyẹ̀wò yóò sì kún lọ́pọ̀lọpọ̀ àjọjùmọ̀ darapọ̀ pẹ̀lú Jésù Kristi àjọ wà lára àwọn tí wọ́n mọ̀ kọrin mímọ́ àti ògo iṣẹ́ Ọlọ́run níjọ́ kẹyìn
bẹ́ẹ̀ ni orí kò yí padà nígbà tí gbogbo ògo sì jẹ́ tọlọ́run ara yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo fún Olúwa. Àmín àmín àmín.